Olohun court case lónìí àwa ti rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àti ti wo fídíò lọ́ọ̀yà gbogbo nǹkan tó sọ àti wo fídíò náà lọ́ọ̀yà àwọn àfa alákatakítí wọn yẹn àwọn fídíò lọ́ọ̀yà wọn náà gbogbo nǹkan tí lọ́ọ̀yà wọn sọ mo lè sọ pé ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn tí ò yẹ kó jẹ́ ẹ̀sìn ni tó bá ní orúkọ mi tí mo lè pè apart from alákatakítí òun ló yẹ kí pé ẹ̀sìn àwọn mùsùlùmí yẹn wọ́n deny Olohun bẹ́ẹ̀ torí pé gbogbo nǹkan tí wọ́n ti ń plan bọ̀bọ̀ yẹn ò gbà fún wọn wọ́n fẹ́ yẹ kí bọ̀bọ̀ yẹn second sí plan tiwọn which means wọ́n fẹ́ yẹ kí bọ̀bọ̀ yẹn jáde bẹ̀bẹ̀ and wọ́n fẹ́ yẹ kó agree fún gbogbo nǹkan tí wọ́n lọ ń bá tí wọ́n lọ ń sọ fún torí a gbọ́ pé wọ́n lọ ń bá Olohun wọ́n lọ ń bá lé àtìmọ́lé wọ́n lọ ń sọ fún pé kó gba Islam padà which ọmọ ọlọ́mọ sọ pé òun ní kan ṣe pẹ̀lú Islam mọ́ but nǹkan tí mo rí nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lẹ́nìí ni pé wọ́n fẹ́ yẹ kí Olohun gba Islam yẹn padà so that tó bá wá jáde má sọ pé ọ̀rọ̀ wọn ló ṣẹ lórí àwọn oníṣẹ̀ṣe èmi ò sọ bóyá I understand nǹkan tí mo sọ that is wọ́n fẹ́ ṣe Olohun bí the way tí wọ́n ṣe ṣe ìyá ọlọ́ṣun kò kí ṣe pé kọ́ promise ẹ̀lí mọ́tò wọ ilé o kò kí ṣe yẹn ni mò ń sọ o wọ́n fẹ́ fi Olohun wọ́n fẹ́ fi gba glory àwọn mùsùlùmí tó ti sọnù torí pé àwọn mùsùlùmí nílẹ̀ Nàìjíríà yẹn glory wọn ti sọnù wọ́n fẹ́ fi kéèsì Olohun yẹn wọ́n fẹ́ fi gba glory wọn padà which means tí Olohun bá second sí nǹkan tí wọ́n wish fún tó bá jáde pé òkè Olohun wá agree kákan sọ pé òkè Olohun agree lẹ́ni pé òkè o mo ti bẹ̀bẹ̀ ẹ má bínú gbogbo nǹkan tẹ́ sọ màá ṣe màá padà sí ẹ̀sìn mùsùlùmí ìgbà tí mo ń ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe ó gbè mí mo ti wá wọ mùsùlùmí báyìí mùsùlùmí gbè mí ìgbà tí mo wà látìmọ́lé àwọn mùsùlùmí ló wá gbà mí lẹ̀ ààyè ṣe gan-an so that gbogbo àwọn àlìfùlání àwọn bàbá Bariga àwọn wèrè tí wọ́n sọ̀rọ̀ lórí social media gbogbo wọn á ní ọ̀rọ̀ má bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ torí pé mọ́ ò níṣẹ́ ju kó máa parọ́ kó máa sọ̀rọ̀ lọ lórí social media ìyẹn nìkan ni wọ́n mọ̀ ṣe but due to the strong guy tí Olohun jẹ́ kò fẹ́ gbà fún wọn ó fẹ́ jẹ́ kí ojú tì wọ́n torí pé ojú ti ń tì wọ́n láti bẹ̀rẹ̀ kéèsì ojú á dẹ̀ tì wọ́n pa ṣé nǹkan tẹ́ ń pè lẹ́sìn ni tẹ́ fi ọmọ ọlọ́mọ sátìmọ́lé torí pé kò wá bẹ̀bẹ̀ ẹ fi síbẹ̀ and secondly Nigeria ò kì í ṣe Nigeria is an expired country the law in Nigeria does not work anymore constitution Nigeria yẹn kò ṣiṣẹ́ mọ́ ìgbà tí almost 70 lawyer 80 lawyer àbí 100 lawyer tí wọ́n dúró fún Peter Obi ní court at the end of the day wọ́n ríngì election wọ́n ríngì court judgement ṣé òun lè fẹ́ jẹ́ kí court judgement náà kó ṣiṣẹ́ ní Ìlọrin tí àwọn Fúlàní àwọn bòròró ti gbà a sì ń sọ fún yín pé ó dìgbà tó bá pín ìlú yẹn kí gbogbo nǹkan tó dáa ẹ mọ̀ pé ìlú yẹn ó ní tó ṣe jẹ́ ẹ mọ̀ pé tí nǹkan bá ti expire wípé ẹ ra magi báyìí tí magi bá ti expire tẹ bá fi sí ọbẹ̀ yín yẹn á bàjẹ́ tẹ bá ra expired orange juice tẹ bá mú ẹ̀yin gan ẹ máa sọ tọ́lẹ̀tì dá yàrá yín tọ́lẹ̀tì yẹn lẹ máa gbé nǹkan tí Nàìjíríà jẹ́ nìyẹn Nàìjíríà ti bàjẹ́ Nàìjíríà ti kẹ̀ there is no law working in Nigeria anymore torí kéèsì Olohun yẹn kò kí ṣe crime kò pààyàn kò fàdíyà kò kí ṣe threat to the community ẹ̀dẹ̀ fi ọmọ ọlọ́mọ ẹ̀dẹ̀ filẹ̀ síbẹ̀ torí pé àwọn àti lọ́ọ̀yà o àti judge o gbogbo wọn tó wà ní Ìlọrin yẹn wọ́n ti gbà bọ̀dẹ̀ torí pé most of àwọn lọ́ọ̀yà àti judge tó wà ní Ìlọrin wọ́n lọ sí sharia school wọ́n wá practice pé lọ́ọ̀yà ni wọ́n àwọn wèrè ní gbogbo wọn náà they don't know what they are doing mọ́ ọmọ kan tí wọ́n ṣe ẹ fẹ́ fi ọmọ ọlọ́mọ fi gba glory yín glory Ìlọrin glory yín ti kẹ̀ gbogbo yín tẹ́ ń pera yín ní ògo Ìlọrin glory yín ti bàjẹ́ kò sí kankan tẹ́ lè ṣe
and at the end of the day ọmọ ọlọ́mọ á jẹ́ tó jáde torí pé ọmọ ọlọ́mọ pààyàn even àwọn èèyàn tó pààyàn gan tá mọ̀ wọ́n tún jáde tí Buhari ṣe dí pẹ̀lú Sowore tó ṣé Sowore ò jáde lénìí so ẹ lágbára jọ lọ́run lọ you are powerless èèyàn tó tún pààyàn ó jáde tọ́kọ̀lọ́ èèyàn tí ò pààyàn torí pé kò sí lẹ́sìn yín mọ́ ànọ́dọ̀ ìsọ̀rọ̀ nǹkan tí ẹ̀sìn yẹn ń ṣe nǹkan burúkú tí ẹ̀sìn yẹn ń dá sílẹ̀ all over the world wọn lè fi mú ọmọ ọlọ́mọ sátìmọ́lé gbogbo plan yín lórí ọmọ yẹn kò ní ṣẹ gbogbo nǹkan tí bá ti rò ẹ̀dẹ̀ sọ pé ẹ̀ ń gbàdúrà 3 times a day ẹ̀ sọ pé ẹ̀yin lẹ́sìn máa sọ pé ẹ̀ gbàdúrà láàárọ̀ ẹ̀ gbàdúrà lọ́sàn-án ẹ̀ gbàdúrà lálẹ́ irú ọkàn wọn lẹ ní tẹ́ fi ń gbàdúrà yẹn tí ẹ lè fi ṣàánú your fellow brother but at the end of the day tí Nàìjíríà yẹn bá pín wọn la máa mọ̀ bóyá ẹ máa gbé Ìlọrin yẹn bóyá ẹni gbé Ìlọrin yẹn àti ẹ̀yin àti ẹ̀mí Ìlọrin wèrè yín tí ẹ ń pè ní ṣéwù gbogbo yín ojú yín á rí torí pé nǹkan tẹ́ fẹ́ dálẹ̀ sílùú Nàìjíríà yẹn kò ní ṣe torí gbogbo nǹkan tẹ́ ń bá bọ̀ yìí ẹ lè bá dé ilẹ̀ Yorùbá ilẹ̀ Ìlọrin yẹn òun lẹ ti lè máa ṣe rubbish tẹ́ ń ṣe yẹn ẹ fi ta lọ́lọ́run lẹ̀ kó pààyàn ẹ fi ta lọ́lọ́run lẹ̀ kó gba ìyàwó yín àbí ẹ ka mọ́ ìyàwó yín ni ẹ fi ta lọ́lọ́run lẹ̀ kò lè gba ẹ̀sìn yín padà ẹ fi ta lọ́lọ́run lẹ̀ ọkùnrin ni tó mọ nǹkan tó ń ṣe kò lè second sí plan yín ẹ lè fi ọmọ ọlọ́mọ fi gba glory yín tó ti sọnù ẹ lọ wádìí ìwé tẹ máa ṣe túnṣe ẹ̀sìn alákatakítí lẹ̀sìn yín ẹ̀yin lẹ bà ẹ̀sìn yẹn jẹ́ àwọn àfáà orí Facebook àwọn àfáà orí YouTube ẹ̀yin lẹ bà ẹ̀sìn yẹn jẹ́ ẹ̀sìn jàgídíjàgan òun lẹ̀sìn yín ẹ lọ sinmi. orúkọ mi ni US Imam tí mo jẹ́ olórí ikọ̀ àwọn agbẹjọ́rò tó ń ṣojú bàbá wa Òkútagídí àti àbí kí n sọ pé tí mo jẹ́ olórí ikọ̀ àwọn tó ń ṣojú Ògo Ìlọrin níbi kéèsì títí tòní. ká tó bọ́ sí kí ni adájọ́ wí mo kọ́kọ́ rí pé ẹ wọ kóòtù kan lẹ́yìn tó jẹ́ bí mo ṣe gbọ́ wípé kéèsì tuntun míì ó tún ti dìde fún Tani Olohun. bẹ́ẹ̀ni. ǹjẹ́ ẹ lè kọ́kọ́ brief àwọn ará lé lórí kéèsì tuntun ọ̀hún àti kí ni adájọ́ wí níbẹ̀. lè sọ nǹkan kan lórí rẹ̀ mo wà ní kóòtù àmọ́ kóòtù yẹn ti ń jókòó lọ́wọ́ nígbà tí wọ́n wá pè wá pé kóòtù èyí tá a ti kó yìí ti ṣe tán so àti ìmọ̀ kí ni ruling kóòtù yẹn ṣe àmọ́ ẹnu nǹkan tí mo kàn gbọ́ torí lọ́ọ̀yà ọ̀tọ̀ ní lọ́ọ̀yà tó ń handle yẹn a kàn lọ fún un ní moral support pé kó lè mọ̀ pé a wà pẹ̀lú òun la fi wọ kóòtù yẹn lọ lákọ̀ọ́kọ́ so wọ́n sì ń ṣe argument lọ́wọ́ lórí wípé nígbà tí wọ́n lọ sáàbù Tani Olohun ní correctional center lókè kura kọ̀ gbá lọ́wọ́ wọn òun ni wọ́n á gbé application míì wá pẹ̀lú kí ni ọ̀nà àbáyọ tí ó fi mọ̀ pé kéèsì míì tún ti wà ní ọrùn òun ni wọ́n wá ń ṣe lọ́wọ́ tí kóòtù wa fi ṣetán láti jókòó láti jáde. alhamdulilayi ìyún báwọn fún gbogbo aráalé tí ń gbọ́ wa ká lọ síbi kéèsì tèmi gangan bàbá wa lọ́ọ̀yà US Imam kí ni tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ fún kéèsì tòní torí gbogbo aráyé ni wọ́n ti wà pẹ̀lú mi báyìí tí wọ́n fẹ́ gbọ́ kí ni ṣẹlẹ̀. ní ìgbà tí a bá rántí nídìí ẹjọ́ a wà ní kóòtù yìí lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀lì Tani Olohun mo sì sọ nídìí ẹjọ́ yìí pé gẹ́gẹ́ bí lawyers tó ń sojú àwọn Ògo Ìlọrin àwọn ò lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ lábẹ́ òfin kóòtù kan lè rí wa ni kò lè gbọ́ wa ṣùgbọ́n a mọ̀ fún ẹni tó jẹ́ lọ́ọ̀yà àti àwọn ọlọ́pàá a mọ̀ bá a ṣiṣẹ́ papọ̀ òun láti nídìí ẹjọ́ kóòtù wa sọ ruling application fún bẹ́ẹ̀lì Tani Olohun ti jẹ́ ẹjọ́ di òní so lónìí ta wà ní kóòtù ṣe ruling lórí pé ṣé káwọn gba bẹ́ẹ̀lì rẹ̀ àbí káwọn má gba bẹ́ẹ̀lì rẹ̀ kóòtù sì rí i pé application tí wọ́n gbé wá ìbẹ̀ tí wọ́n gbé wá gan pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ kóòtù dànù ní ṣókí kò jù báyìí lọ kóòtù da application wọn fún bẹ́ẹ̀lì rẹ̀ nù. ní ká tó máa lọ lórí ọ̀rọ̀ yìí ẹ dákun ó yẹ kẹ́ ẹ lè ní ìmọ̀ràn kan torí pé ẹ̀yin lọ́ọ̀yà wa olùkọ́ ni yín fún gbogbo ayé ẹ̀yin náà lè máa ń kánsẹ́lì wa lérí ọ̀rọ̀ òfin ìmọ̀ràn wo lẹ lè fún gbogbo ọmọ Nàìjíríà lórí ọ̀rọ̀ yìí ìmọ̀ràn wo lẹ lè fún wa. ẹyẹ ọ̀kan tá a ti ń fúnra wa láti bẹ̀rẹ̀ náà ni pé kí kálukú ọmọ tí ó mọ̀ sọ lẹ́nu torí pé kọ́dà kẹ sàmì pé nu Al-Qur'an ó ní wala taqifu ma laysa laka bi ilm inna sam'a wal basar wal fu'ad kullu ulaika kana anhu mas'ulan Ọlọ́run lóhun ó bi wá Al-Qur'ani Ọlọ́run ní òun ó bi wá o ká má dúró lórí nǹkan tá a ní ìmọ̀ ń pa rẹ̀ nǹkan tí ó dá wa lójú Ọlọ́run kìlọ̀ fún wa nú Al-Qur'ani báwa tá a jẹ́ mùsùlùmí tá a jẹ́ olùgbàgbọ́ òdodo gidi ntọ́ ọba ti ní mọ̀ ń pa rẹ̀ má dúró lórí rẹ̀ tọ́mọ wa búra wípé wàláhì mọ̀ sí wàláhì aṣojú mi tí ó sì mọ̀ sí Ọlọ́run lóhun ó bi wá àmọ́ kọ́ Ọlọ́run ó tó bi wá òfin táyé ń bi wá
kódà bó ṣe jẹ́ òfin pàǹdà tó torí pé àwa táwa gbàgbọ́ nu ṣẹ̀ríà pàǹdà làwa ń pè ó sì níbi tó wúlò sí irú ibi tó wúlò sí ni irú eléyìí nígbà èèyàn kan lè jáde sọ nǹkan tí ò rí bẹ́ẹ̀ sí ẹnì kejì kò sì wá rò pọ̀ jẹ lọ kò ṣeé ṣe so òfin ti táyé gangan yóò béèrè ó ń béèrè lọ́wọ́ wa ká tó sọ títọ́ lọ́hùn tó kí gbogbo wa ká dáhùn ká mọ tí a máa sọ jáde lẹ́nu Ànábì ti sọ fún wa pé ẹni tí ò bá ti lè sọ dáadáa falẹ̀ yakul aoliyasu ẹni tó bá ti mọ̀ pé òun ò ní dáadáa lẹ́nu tó wọ́n sọ kó máa dákẹ́ kó dákẹ́ Ànábì ti sọ yẹn fún wa categorically lọ́dún náà kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ dákun kí gbogbo wa ká sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a fi ń ṣe láti ẹ̀yìn wá òun náà ní ká máa fi ṣe gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń pa níjọ́ níyì wọ́n lẹ́kọ̀ọ́ mọ́ wa wọ́n ṣe kìnnì kan àwọn òrókò àràwọn tó lẹ́kọ̀ọ́ àmọ́ àti àwọn aṣojú mi ti lọ rí commissioner of police wọ́n yìnbá àti wa sì ti lọ àjẹkó yẹ wọn pé àwọ̀ ọ̀mọ̀ sí gbà máa ṣàdéhùn pé a sì tún kúrò lọ fáwọn èèyàn wa pé ẹnìkan kan mọ́ àrà sí wọn ẹ jẹ́ ká mọ bá a lọ bá àti ń bá a lọ géèmù yẹn ń dùn lọ́wọ́lọ́wọ́ báyìí. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.